Lizzy ò ní pẹ́ jáde láyé gbà yẹn sọ́wọ́ náà ǹjẹ́ yẹn bẹ́ẹ̀ ò ní pẹ́ jáde láyé torí àná yẹn nìyá yẹn pé 3 years Lizzy ò lè 50 kó tó kú dànù bẹ́ẹ̀ mo sọ fún ẹ ò lè 50 kó dẹ̀ tó kú yẹn náà ojú á rí bí ojú á dààmú wá fòró. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó ti jáde fún Lizzy ó ti ṣe àwọn ìpè ńláńlá fún Lizzy Anjorin ó ní kò ní pẹ́ kú. ẹ̀yin tèmi àwọn ọ̀rọ̀ tí ó sọ nìyẹn jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Lizzy àti Zimama àwọn ló ń wá location mi o ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ máa fi yẹn sọ́wọ́ Lizzy àti Zimama àtàwọn fans ẹ̀ tí kọ̀kọ́ bá ti ṣe mí ẹ béèrè mi lọ́wọ́ wọn àwọn ló ń wá location mi káàkiri o èmi àti ìjọ ń búra wa ni o mi wà mọ bó ṣe wá sáré dùn yín o ìyẹn ọ̀tọ̀ Lizzy màmá tó ìyá arúgbó tó gbé picture wọn lánàá tó analyze yẹn kàn kì í ṣe ìyá mi ìyá bàbá mi ẹni tó tọ́ mi ẹni tí mo mọ̀ láyé mi nìyẹn tó tọ́ mi dàgbà ṣó gbọ́ sórí àná tó ń drag wọn tó ń sọ̀rọ̀ wọn yẹn àná yẹn lọ pé 3 years tí wọ́n jáde láyé Lizzy ò ní pẹ́ jáde láyé gbà yẹn sọ́wọ́ náà ǹjẹ́ yẹn bẹ́ẹ̀ ò ní pẹ́ jáde láyé torí àná yẹn nìyá yẹn pé 3 years ìyá bàbá tèmi dẹ̀ sùn re ìyẹn wá dúró bẹ́ẹ̀ ṣó wá rí ìyá yẹn age of 90 something years ló kú Lizzy ò lè 50 kó tó kú dànù bẹ́ẹ̀ mo sọ fún ẹ ò lè 50 kó dẹ̀ tó kú yẹn náà ojú á rí bí ojú á dààmú wá fòró. ó tún wá sọ kankan o ó ní ọmọ mẹ́ta bàbá méje rárá o mistake ó ti ń gbé sí àwọn dáàsá tí mo ṣe fídíò láàárọ̀ kí n lè kí ẹ lọ́wọ́n kankan tó ń ṣe mistake rárá o kì í ṣe ọmọ mẹ́ta bàbá méje o ọmọ mẹ́ta bàbá 12 so that kó lè tó pín torí mi máa fẹ́ kí nǹkan fàjà orígun mẹ́rin nílé ayé máa ń ní orígun mẹ́rin ní yàrá máa ń ní so bàbá mẹ́rin máa mú ọmọ kan láti orígun mẹ́rin nìyẹn so já rárá máa bèèrè ọ̀gọ̀ lọ́wọ́ mi kó tó sọ ó wá tún sọ pé mo ti ṣe background check ẹ̀ ìwọ tó jókòó tó sùn mi ìwo pé ìjẹ́dé lẹ́rìí ìwọ tó jókòó tó sùn tó lórí burúkú ònójú ohun tó ti jẹ gbèsè kódà ó ti jẹ easy buy ó ti jẹ gbogbo wọn lówó ó sùn ó wá jókòó ti péjì ọmọ inú ẹ ó jókòó tì ó wá ń ṣẹ́ẹ̀kì ẹ̀ ó ṣẹ́ẹ̀kì ẹ̀ délẹ̀ ẹjọ́ nǹkan tó bá máa tì mí lójú mi tí mi ní gbé wá social media ṣe bẹ́ẹ̀ mi mo àwọn nǹkan tó wà analyze ṣe bẹ́ẹ̀ mi mo post ẹ̀ fún ara mi olórí burúkú ẹlẹ́sẹ̀ tẹ̀rẹ̀gbẹ́ ọlọ́wọ́ tínrín ṣe bẹ́ẹ̀ mi mo post ẹ̀ fún ara mi ó wá ń gbé yìí analyze lẹ́yọ̀ kọ̀ọ̀kan ṣé mo máa wá ké ni inú mi tẹ̀ ń dùn tó ń bá mi máa continue mo ń gbádùn rẹ olùgbàlà ṣé wàá rí church tó ń mẹ́nu lọ yẹn ó fẹ́ kàn dààmú wọ́n á sáré dàdàmú sínú ayé ẹ̀ ṣé o gbọ́ bí sẹ́lẹ̀ ṣe máa ń gbàdúrà àwọn ọ̀tá àjọ yìí wọ́n máa dẹrù pẹ́lẹ̀ Lizzy òkú tiẹ̀ ti dẹrù pẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á kọ́ tún bẹ́ẹ̀ ṣán díẹ̀ mọ́ ni wọ́n á tún bẹ́ẹ̀ ṣán sí mọ́ inú igbó ló sì máa gbé inú igbó la dẹ́tẹ̀ ń gbé Lizzy inú igbó ló sì máa lọ máa gbé àfẹ́ nílùú mọ́ kódà kò ń ṣe nílùú ní ìkọ́ Lizzy àfẹ́ social media mọ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ a máa fi pè sí ẹ lọ ni ìyẹn dó bẹ́ẹ̀ o so ẹsẹ̀ tó ń gbé yẹn 2018 ni mo ná zent azent yẹn tí mi ò dẹ̀ fi kú Lizzy ò lè rí ìkọ̀kọ̀ ṣe fún mi tó bá ṣẹlẹ̀ sí kan náà wọn tó wá ń kọ́mẹ́ǹtì sọ́dọ̀ ẹ̀ yẹn wọ́n máa ti wà mọ́ṣúárì bóyá ló máa rókù wọn mọ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ bóyá ló máa rókù wọn mọ́ ó dẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹ láìpẹ́ olórí burúkú ẹlẹ́sẹ̀ gbígbẹ́ á rókù ẹ wálé láìpẹ́ wo lórí burúkú yìí ó rò pé máa dùn mí ṣó wá rí Vigo tó ń sọ yẹn ẹ̀sì mi ní UK ló wà inú mi àti ẹ̀ lè dùn tó bá lè lọ gbé wá kóun náà dá ẹ lóhùn ó máa ṣe ẹ̀sìn ìgbà tí mo sọ story ẹ̀ mi sọ story ẹ̀ láti fi bàjẹ́ mo sọ story ẹ̀ láti fi kọ́ àwọn obìnrin ẹgbẹ́ mi lọ́gbọ́n kọ́ fèsì iṣẹ́ wọn tó bá ti ná ọmọ méjì mẹ́ta kọ́ fèsì iṣẹ́ wọn iṣẹ́ tó bá ti ń fún wọn lówó lóúnjẹ kọ́ fèsì ẹ̀ kọ́ máa ṣe kọ́ yé dára wọn láàmú káàkiri pé àwọn tó fẹ́ marry ìyẹn ló jẹ́ kí n sọ tí mo bá fẹ́ bàjẹ́ mo ní a lot of evidence tí mo lè fi bàjẹ́ bọ̀ mi ìwà fún bàjẹ́ pé mo fẹ́ bàjẹ́ òun gan tó wá kọ́mẹ́ǹtì ló jẹ́ kí n túbọ̀ gbé picture sókè ìgbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn mi gbé picture sókè so lọ invite ẹ̀ wá jẹ́ kóun náà wá tẹnubọ máìkì
tí n bàbá tiẹ̀ jẹ́ òun náà mọ̀ mí ohun tí ẹ mọ̀ mí rárá ìwọ ló fẹ́ gbé gẹ̀ẹ́sì nǹkan tí o máa kú sí ṣé kí wá sọ kiri kan fún ẹ o ò nẹ́mi nǹkan tó ń fa o torí mi náà ní fiẹ́lẹ̀ o mi ní fiẹ́lẹ̀ o mi ní fiẹ́lẹ̀ tó lórí burúkú ẹni èsì ẹni ègbé tó rán ọmọ ẹ̀yẹn àti tó fòbó ẹbí àti tó fòbó ẹbí àti tó gbéke sínú àti tó gbéke sínú wọ́n máa gbókun wọn wálé wá bá ẹni bó ṣe sọ yẹn inú mi tiẹ̀ dùn pé fídíò ẹ tó ṣe lánàá wọ́n screen record ẹ̀ wọ́n post ẹ̀ mo rí káàkiri yes inú mi dùn inú mi dùn so torí tó bá dé ọlọ́pàá tó máa fi arrest kiri tó bá dé kóòtù ẹ̀ àjọ máa present evidence ni gbogbo nǹkan tó post ń pa mi bó ṣe everything mi náà ti bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ o sharp wọ́n ní kọ́kọ́ ló sharp orí ẹ ti burú ó wá gbé fídíò bí tí mo ti sọ wípé mi ò lè gba ẹnì kọ́kọ́ lámọ̀ràn pé kó bá ṣe kámẹ́rà dà ó wá gbé yẹn yeyeyeye ó wá ṣètè jọ̀ọ̀ràn bí ètè mi ń bí jọ nítorí Ọlọ́run ṣé èmi mo bá wọn ní fóònù wọn àbẹ́mi mo bá wọn nára wọn ni ṣé kí n gba àwọn adọ́tì lámọ̀ràn kí n jókòó sí online kí n máa ranjú kí n máa gba àwọn lámọ̀ràn pé kó má ṣe kámẹ́rà dà ta ni mí tí màá máa sọ bẹ́ẹ̀ kí ló kàn mí àjọ ń gbé ní sọ́wọ́n fámílì mi lọ́bẹ̀ ṣe kámẹ́rà down ni gbé mi ṣe máa sọ mo ṣe sọ yẹn ìwọ tún sọ lọ́dọ̀ tiẹ̀ kó lọ bá wọn sọ lórí burúkú ẹni ẹ̀sìn ṣó mọ̀ pé òkùnkùn sùn mọ̀jú lọ́ máa jókòó ti àwọn èèyàn pé kó má ṣe kámẹ́rà down náà lórí burúkú lọ́ máa jókòó tí wọn so bí mo gbà wọn lámọ̀ràn ní ẹni tó bá wọn kó tẹ̀lé èmi ò lè sọ pé kéèyàn má ṣe kámẹ́rà down mo tún sọ so kó lè rí mo fẹ́ kó máa rí tọ́pìkì sọ máa bẹ́ẹ̀ ṣe fídíò mo ti rí pé òun analyze àwọn fídíò yẹn lẹ́yọ kọ̀ọ̀kan so that mo fẹ́ máa fún ẹ náà wọn nǹkan tó máa analyze lójoojúmọ́ mi mo tún repeat ẹ̀ mi lè sọ pé kó má ṣe ihun tí mo sọ ni pé kó fọpọlọ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá iṣẹ́ rí pé ó mú fídíò yẹn ó gé ẹ lọ wo fífún fídíò yẹn lórí péjì mi ibi tí mo ti sọ gọ̀ngọ̀gọ̀gọ̀ ẹ lọ gbọ́ nǹkan tí mo sọ délẹ̀ mo ní ẹ lo kinní yìí tẹ́ bá ń bá aráàlú òyìnbó ṣe mi ì sọ fún ẹ pé kámẹ́rà down ló da èmi àti ọkọ mi ọkọ mi rú o o mò ń sọ ni nígbà tí ọ̀rọ̀ kámẹ́rà down jáde ṣé o mọ̀ pé nígbà tẹ́mi nǹkan tó yẹ kí n máa sọ ni pé nígbà tí mo gbé sórí èmi àti ẹ̀sìn mi yẹn wá àwọn èèyàn ń bá mi sọ̀rọ̀ wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ fún mi wọ́n ń sọ èlọ́tì fún mi ló jẹ́ kí n sọ then fóònù ẹ̀ tó mú wálé tí mo rí àwọn òbò lóríṣiríṣi òbò lórí ẹ̀ ló jẹ́ kí n máa sọ̀rọ̀ nípa kámẹ́rà down ò nọ́pọlọ ó mú fóònù wálé tó bá ti pè ẹ́ bí pé mo parọ́ kó sọ pé mo parọ́ pé òun mú fóònù Samsung wálé òbò kún orí ẹ̀ kódà nínú àwọn tó bo wọn wà lórí ẹ̀ mo mọ̀ báyìí mo mọ̀ díjúdíjú pa so kó mọ iye èèyàn tó máa kó bá Táyé lọ bá Lizzy kó lè ṣẹ̀sìn tó gbọ́ lọ bá a ṣó mọ̀ pé o ti fẹ́ 60 tán that's bàbá ìyàwó àti bàbá ọkọ ló fẹ́ jẹ́ Lizzy máa fọlá ẹ wọlé á fi èjì ẹ wọlé máa torí máa bẹ́ẹ̀ drag ẹ pa Lizzy òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò ló máa ṣe mi ní láti máa gbé fídíò kí n tó sọ̀rọ̀ ẹ o mọ ọdún tí mo ti wà nínú ẹ̀sìn tó ń ṣe tí mo ti máa ń wo gbogbo ẹ̀sìn ẹ̀ bọ́n ṣe máa ń sọ ọlọ́tún lọ́sìn ni èmi ò ní láti ṣe máa analyze fídíò orí ẹ burú èmi náà dẹ̀ sì máa lọ gbá àwọn fídíò ẹ wá mo mọ gbogbo ọ̀rẹ́ lórí òbọ̀ tí mo tún ṣe máa lọ bẹ́ẹ̀ mú wá padà ó ní lánàá ó tún parọ́ ní láìfù lánàá lẹ́sẹ̀kẹsẹ̀ ló tún parọ́ wípé ẹjọ́ ṣé kò dárúkọ Ìyábọ̀ nínú fídíò tó gbé sókè yìí àbí ẹ jẹ́ ká tún gbọ́ ná ló bá tún gbọ́ ló bá rí pé dárúkọ Ìyábọ̀ ṣe bí ṣòro sáré pọ̀ sí ẹ olórí burúkú irọ́ ti bà tiẹ̀ jẹ́ wá gidi tó lọ fi náà kọ nítorí pé o fẹ́ ṣe jù rẹ̀ lọ o fẹ́ ṣe nǹkan tágbára ẹ̀ ò gbé ọkọ̀ rẹ́rìn jọ wedding bóyá òṣèré o wá múra bí lógòlò má bẹ́ẹ̀ fi fídíò wedding mi fídíò ìmúra ìyàwó tí mo ṣe pẹ̀lú Vigo tó ń sọ yẹn má bẹ́ẹ̀ fi múra ẹ̀ sókè kó wá lọ gbé picture wedding yẹn ẹ̀yin èèyàn ẹ bá mi rí ètè ẹ lọ mú picture wedding Lizzy ẹ mú picture bí tèmi náà ti wọ wedding gown ẹ rí ètè síra wọn ẹ wo tẹni tó dájú odidi celebrity tó ṣe wedding oṣù ọ̀sẹ̀ kan tẹni tó bẹ́ẹ̀ sí wedding tó gbọ́ lọ ní ó kọlà olórí burúkú ẹni ẹ̀sìn ṣèbó ẹni tó bẹ́ẹ̀ sẹ́ náà ṣámúgá lẹ́yìn awó orí gbogbo yín burú sórí wọ́n ti bà tiẹ̀ jẹ́ kí ló dé tí wọ́n block àwọn èèyàn lánàá
kí ló dé tó ń block àwọn èèyàn ó dà pé ó mọ̀ mi ti máa sọ̀rọ̀ gan èmi níyàn lẹ́yìn má bà tiẹ̀ jẹ́ ní commentation àbúyẹ burú kí ló dé tó ń block wọn kí ló dé tó ń block wọn lọ sí wọn lẹ̀ tó wá bí ìyá ẹ̀ rẹ̀ Lizzy afẹ́rẹ́ lórí ìyá ẹ̀ o afẹ́rẹ́ lórí bàbá ẹ̀ o afẹ́rẹ́ picture bàbá ẹ̀ afẹ́rẹ́ picture ìyá at least ṣọ́ wà ní picture ni ìwọ ń sọ pé ẹnìkan àwọn òbí ẹ̀ ṣe rere ṣé òbí ẹ̀ ṣe rere inú wèrè ni yẹ́ ẹ yà inú ilé àràpà ni yẹ́ ẹ kú sí inú ilé àràpà nígbà tó ya wèrè ibi tó ya wèrè sí náà ló kú sí ó kódà níbi tó ti ń ya wèrè gan ó jí nǹkan mú lórí ìgbà ẹnìkan wọ́n sọ kò pa lórí ẹ̀ burú ẹni ẹ̀sìn ẹni ègbé.